mọ̀gbà tó tún yọ bọ́ta tó bẹ̀rẹ̀ sí ní parade inú compound. Yínká, what is the problem? Ó dé bá mi sọ̀rọ̀. Ó mọ̀ pé èmi àti ẹnìkan la wà nulẹ̀. Obìnrin wo ló ṣe é ṣe pé Kọ́láwọlé fẹ́ ṣe mí jàmbá tó bẹ̀rẹ̀ pé òun fẹ́ sọ. Àjẹ́ kò yẹ smart. Mr. Ọláyínká tó wọ́n gbé ọ̀rọ̀ iléeṣẹ́ irú bíi pa àwọn lọ ní iléeṣẹ́ yìí ni. Torí ẹ̀ ni mo ṣe sọ pé bóyá kẹ́ lọ kẹ́yìn gan wá àwọn bàbá kan lọ kẹ́ wá wọn lọ sínú igbó kẹ́yìn náà lọ bá mi wá ibi tó ti wà òkè tó ti ń gbóná jẹ́pẹ́ tó bá bà báyìí bí kòkó pa ni. Bí n bá wá gbọ́ ọ̀rọ̀ dáadáa kí tó ń jó yé mi lé pé ká kúkú pa ìkejì létí ń dé. Nǹkan tó máa ṣẹlẹ̀ náà ni ẹ bá ń pa. tó ṣe ìbọ́pọ̀ ilẹ̀ méjèèjì ẹ̀ ń gbéyàwó yín lọ sí location. ọmọ tó ọ̀rẹ́ ọ̀gá yín ni mí bọ́ ẹ mọ irú iṣẹ́ tí mo ṣe. ẹ ṣe kúnú báyìí ẹ nílàákàyè kankan o. Èyí ni mo sí wọn. Ṣọlá.